Imam Ògbómọ̀ṣọ́ àti Ọba Ghandi náà la tún bọ́lé lórí. Òdodo tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ni pé ọba ló ní mọ́sálásí. Gbogbo mọ́sálásí tí wọ́n bá ti ń pè ní mọ́sálásí ọba kì í ṣe mọ́sálásí Ansarudeen o, kì í ṣe mọ́sálásí Tàdọ́múnù, kì í ṣe mọ́sálásí Kọ̀dìríyà o. Mọ́sálásí ọba ló ní mọ́sálásí látàyè ìjọ́un sí ni tí tó fi di àsìkò tá a wà yìí. Tẹ́ bá fẹ́ lọ ṣàkíyèsí tí mo sọ dáadáa, kò sí ààfin ọba ọ̀hún ní, kò sí ìlú ọ̀hún láyé. Tẹ́ bá ti ń rí ààfin ọba báyìí, bí mọ́sálásí ọba wà níwájú rẹ̀ tí kọ́kọ́jú sí, mọ́sálásí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, bí ṣe rí káàkiri nìyẹn. Kí ló sì fa nǹkan yẹn ni pé inú ààfin ni Islam gbàtàn káàkiri gbogbo ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Ìgbà táwọn tó mú Islam wá ọ̀dọ̀ ọba ní wọ́n ti lọ dírẹ̀ bẹ́ẹ̀, ọba ní wọ́n lọ bá lájọṣepọ̀, nǹkan bá gbé wá, nǹkan bá gbé wá, nǹkan bá gbé wá. Àwọn bá sì rí pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé wá ń gbà náà, àwọn bá rí pé kíní ìdá yóò ṣàǹfààní, yóò wúlò, àwọn bá sì tẹ̀wọ́ gbà pé àwọn ọba náà ń ṣe lẹ́fín rí ọba tí ń jẹ́ Jàbàrú. Ló fi jẹ́ pé ọba ní mọ̀ yan imam. Ṣùgbọ́n tó fẹ́ jẹ́ kí tó Ògbómọ̀ṣọ́ fẹ́ rí bó ṣe fẹ́ rí pé ọlá pé ọba yẹn jẹ́ ẹlẹ́sìn kejì, tán jẹ́ onígbàgbọ́ Christian, tó bá jẹ́ pé ìfẹ́ wà, tó bá jẹ́ pé bí wọ́n ṣe bí ààfin àti mọ́sálásí rí ńgbà kan, àárín ìmáàmù ṣe rí ńgbà kan ló ṣe rí ní ìsìn, kò yẹ kó sí wàhálà. Tí ẹ bá ṣe pé ògiri ti lanu aláǹgbá ti wọbẹ̀, ìmáàmù ló yẹ, kódà bọ́bá yẹn ti jẹ́ Christian, ìmáàmù ló yẹ kó máa la ọba lọ́yẹ̀ tó bá ti fẹ́ di bí ọ̀rọ̀ sí, torí pé Ọba Ghandi ò mọ̀ kankan nípa Islam, torí pé wọn ò ṣe mùsùlùmí, wọn ò lè sọ kankan pa Islam. Gbogbo ohun tí wọ́n bá ń sọ ṣe kó máa tako, kó máa jẹ́ tí ó máa bí àwọn mùsùlùmí nú. Ṣùgbọ́n tó bá yẹ pé àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin àwọn àti ìmáàmù ní ọmọ tó wọn sọ́nà pé bàbá nínú Islam bá a ṣe ń ṣe rè ní tí Islam kọ́ wa lélẹ̀ ẹtíkẹ́ẹ̀tì bẹ́yẹn. Ṣùgbọ́n àtàrà pé àwọn kan wà tẹ́pà náà rú sí lábẹ́nú, ìgbà tí ìmáàmù àtọba ti gba tara wọn, kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀? Ọba ó sì fẹ́ play role rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó láṣẹ lórí ìlú, tó láṣẹ lórí gbogbo nǹkan. Tẹ́ bá ti fẹ́ play role yẹn, ó sì ti kọ́ mọ́ tako tí Islam gbé wá, tó bá ti ń tako inú ọmọ ẹgbẹ́ mùsùlùmí ní nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n tó bá ní láti ṣe ní ìsìn pé àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí tí wọ́n súnmọ́ bá ń lọ ẹ̀kọ́ bá ó ti sẹ́yìn, kọ́ bọ́ sí kíni, kọ́ bá rọ wọn sẹ́yìn kó lè jẹ́ kí lù ó ní ìsinmi. Àwọn tí wọ́n jágbé súnmọ̀mí lọ́dọ̀ ìmáàmù náà látàrí pé àwọn òkò náà kórìíra ọba, torí pé ọba náà ní kéèsì kóòtù lórí ọ̀rọ̀ ọba gan. Àwọn ilé kábíyèsí gangan, Ọba Ghandi gangan, wọ́n deny ọba pé Ọba Ghandi sọmọ ilé àwọn. Àwọn fámìlì Ayélára náà ní ìmáàmù sọmọ ilé àwọn. So àìjẹ́ àjọ gbé ọ̀rọ̀ yẹn wò, àwa ká bẹ lọ́hùn, ká ṣàdúà kọ́nà ọba kó bá dá ìfẹ́ padà sí àárín ìmáàmù àti Ọba Ghandi. Ìmáàmù ni ọmọ tó Ọba Ghandi sọ náà lórí tó bá fẹ́ sọ, tó bá fẹ́ kọlu Islam ọ̀faramọ́ nǹkan báyìí, Islam ọ̀faramọ́. Nítorí ìdí èyí, ẹnìyàn kò lè pín ààfin ọba àti mọ́sáàsì yà ó, kò possible láìláì. Ládùúgbò aláyé ti dáyé bó ṣe wà nù, mọ́sáàsì àtàfin ọba jọ ń ṣe papọ̀ ni. Gbogbo olú tó bá ti fẹ́ ṣẹlẹ̀, tó ti fẹ́ pín ẹ̀yà, ìlú ò lè ní fọkànbalẹ̀ láìláì, láyé wọn ò lè ní fọkànbalẹ̀. Àyàfi ká yá wá gbogbo ọ̀nà, gbogbo àwọn tẹ́ wá ń fi ọ̀rọ̀ tó lè ránṣẹ́ sí Ọba Ghandi pé kíní kan tẹ́ ń bí ìgbà tí yẹn bá ń gbin halẹ̀ mọ́yàn, kìí ṣe nǹkan gidi o, ẹ̀jẹ̀ àtúwọ́ ń bẹ̀ o. Èyí tó yẹ ká ṣe ká lọ wá àtúnṣe láàrin ìmáàmù, láàrin bí mọ́sáàsì àti ààfin Ògbómọ̀ṣọ́, ààfin Ṣọ̀ún tí àjọṣepọ̀ wà láàrin wọn ní ká lọ wá o. Gbogbo pé kíní kan ìgbà wo nǹkan kan bí ìgbà tí yẹn bá ń dún mọ̀ọ́rùmọ̀yàn ni o. Ẹ sì mọ̀ pé nínú tí ìjọba kórìíra jù láyé, nínú tí òfin Nàìjíríà kórìíra jù ní kéèyàn mọ̀ dún mọ̀ọ́rùmọ̀yàn, pàápàá lọ tó bá tún wá lọ lọ́mọ ọ̀rọ̀ ẹ̀sìn, pẹ̀lú ìgbà tí yẹn fẹ́ dá wà